òótọ́ lèmi ń sọ fún yín o, kò sí nǹkan tó ń jẹ́ pé èèyàn ò lè dèèyàn o kì í ṣe lójú ọlọ́run. Orúkọ ọlọ́run tíyàn fi ń dèèyàn, tíyàn fi ń di gbogbo nǹkan nú ayé, òun wówó, òun wọ́mọ, òun wá físà, òun wá pò, ó fẹ́ máa pàṣẹ, ó fẹ́ kẹ́nu ẹ tọrọ, gbìyànjú kó bá mi wá mọ́ ìzẹ́mzẹ́m, omi zẹ́mzẹ́m, wàá wá báyìí, ó ti rí zẹ́mzẹ́m, tó bá ti wá já kó ṣí kó gbé síwájú ẹ, wá omi kan náà sínú bọ́kẹ̀tì kóun náà wà open kó wà wájú ẹ. Anytime tó bá wẹ̀ ló lè ṣàdúrà, ó lè jẹ́ wákàtí òru, ó lè jẹ́ wákàtí ọ̀sán, ó lè jẹ́ wákàtí alẹ́. Gbìyànjú ètò tí mo fẹ́ sọ fún ẹ, máa gbìyànjú pé ó ń ṣe lẹ́ẹ̀kan lóṣù abẹ́ méjì lóṣù. Purification tó já ogun ayé èèyàn tó kò sí, gbogbo nǹkan pure ni. Kúlú Allahu ló fẹ́ lò, Suratul Ikhlas. Tó bá ti ṣe kúlú Allahu hard verse kan nìyẹn, wàá wá ṣe yá sọmọd 1000, Allahu sọmọd ẹyọ kan ló máa wí, wàá tún ṣe yá sọmọd 1000, lam yalid wa lam yulad, wàá tún ṣe yá sọmọd 1000, wa lam yakun lahu kufuwan ahad, wàá tún ṣe. So gbogbo verse tó wà nínú kúlú Allahu kó lè yẹ dáadáa kò ju mẹ́rin lọ. Tó bá ti sọ pé kúlú Allahu ahad, ó ti wí verse kan nìyẹn, wàá ṣe kí ni? Yá sọmọd 1000, Allahu sọmọd verse kejì, ìfáàjì kejì, yá sọmọd 1000, lam yalid wa lam yulad verse kẹta, yá sọmọd 1000, wa lam yakun lahu kufuwan ahad verse kẹrin nìyẹn, yá sọmọd 1000. Yá sọmọd àwa jẹ́ 4000 times. Kúlú Allahu àwa jẹ́ ẹyọ̀kan, bó ṣe ṣe yẹn, wàá wá mú ooru ẹnu yẹn, wàá mí sí omi Zamzam tó wà wájú ẹ̀ àtomi tó wà ní bọ́kẹ́tì pé àbí kò ṣe báyìí sí kò táwọn sí, wàá blow sómi méjèèjì. Omi tí máa Zamzam yẹn wàá wá tọrọ nǹkan tó bá ń fẹ́ sí, wàá dààmú lẹ́ẹ̀kan náà. Omi tó wà wájú ẹ̀ yẹn lọ fi ṣanra. Anytime tó bá ṣe má fọṣẹ sí náà yìí kan fi ṣanra kó gbẹmọ́ ẹ lára, máa ṣe lẹ́ẹ̀kan lóṣù àbí kó máa ṣe ní ẹ̀ẹ̀mejì lóṣù. Tó bá fẹ́ mu láàyò tínú bá bí ẹ tán, wá máa ṣe àdúrà yìí ládùúà, kó wá bùkù bí àdúrà yẹn bùkù ọjọ́ méje fún àbọ̀jọ́ mẹ́sàn-án àbí 21 days. Kúlẹ̀ Allahu ẹyọ kan, yá sọmọdé ẹ̀ máa jẹ́ 1000, each verse yá sọmọdé 1000. Máa ṣe ládùúà kó wá máa fi nǹkan tó bá lágbára kó máa fi ṣe sàrà. Ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀, kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sáàkáǹtì àwọn aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254. Àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Masalamu wa ila liqai. Ẹ jẹ́ ká continue wá sí tá ń bá lọ.